ẹjọ́ tí mo gbé wálé ẹjọ́ yìí òun ni pé ọ̀rọ̀ ọkọ mi yìí ó ti sú mi. Gbogbo èèyàn ló ń gbàdúrà pé kí Ọlọ́run yà wá ya Asitaani. Ṣùgbọ́n ọkọ tèmi gbé sílé kò fẹ́ràn kí n máa gbàdúrà bó tilẹ̀ wù kó mọ. Ọ̀rọ̀ ẹ̀ ti sú mi. Tí n bá gbàdúrà báyìí mi ì mọ̀ gbà ni. Ó máa ń kélé mi lórí ni pé mò ń gbàdúrà jù. Olúwa mi, ẹ jọ̀ọ́, ṣé àdúrà tí mò ń gbà yẹn ṣó ń di lọ́wọ́ ni? Ìdí tí mo ṣe gbé wá sí ọ̀dọ̀ ìjọba ni pé bóyá ká má máa gbàdúrà mọ́. Bóyá ìjọba ò fẹ́ ká máa gbàdúrà mọ́. Nítorí mo ti sọ fáwọn ẹbí, mo ti sọ fárá, mo ti béèrè. Kò wá yé mi. Bóyá tẹ́ bá bá mi bí, bóyá kí n má máa gbàdúrà mọ́. Bóyá yẹn ló fẹ́, torí kò yé mi. Alàgbà, ẹgbọ́n tí ìyàwó yín sọ, wọ́n ládùúrà mọ́ nìyín là. Wọ́n ní kò wá yé àwọn pé àdúrà táwọn ń gbà ìhùwàsí yín kò jẹ́ káwọn gbádùn gbéyàwó àwọn. Bó ló ṣe rí? Ẹ̀sìn wo lẹ̀yin sìn? Ẹ̀sìn mùsùlùmí ni olúwa mi. Ẹ̀sìn wo ni ìyàwó yín sìn? Ìgbàgbọ́ kìrìsìtẹ́nì. Bó lẹ ṣe fẹ́ra yín, ọdún kèlórè tẹ́ ti fẹ́ra yín? Ilẹ̀ ti ta sí díẹ̀, abáka ní ọdún kìíní kejì kẹta yóò ti fẹ́ máa tó bí ọdún bíi 10. Tẹ́ ti fẹ́ra yín? Bẹ́ẹ̀ sì dẹ̀ ṣe wà ńgbà tẹ́ fẹ́ra yín náà ni. Bí mo ṣe rí náà ni olúwa mi. Ṣé rí àkọ́kọ́ ń bẹ olúwa mi? Kì í ṣe pé ní àdúrà tí ìyàwó mi ń gbà ló ní mi lára. Kò ní mi lára pàápàá. Ṣé rí láàrin mi àti olúwa mi? Ṣé rí ìyàwó mi nígbà tí mo fẹ́, ó máa rẹwà lọ́pọ̀lọpọ̀. Lójú ti tèmi ọkọ tí mo fẹ́, láàrin àwọn obìnrin bíi 30 òun nìkan ló rẹwà jù lójú mi. Àmọ́ kí ló wá wọlé sí tán ni olúwa mi? Ìyàwó mi ò mara mú, kò ní múra dáadáa bí n ṣe rí nígbà tí mo rí lọ́lọ́mọge. Kò lo yẹrín mọ́, kò lo àwọn nǹkan ẹ̀ṣọ́ obìnrin tó máa fi ń rẹwà sọ́kùnrin lójú nínú ilé. Ìyàwó mi ò ṣe gbogbo àwọn nǹkan yìí mọ́. Ẹ̀yin náà rí bó ṣe rí. Ẹ dákun, ṣe ẹ̀sìn tá à ń sìn náà ló ní ká má túnra ṣe. Ebi torí tiẹ̀ náà ni. Torí tèmi kọ́, tó bá fẹ́ ṣe pé torí tèmi ni olúwa mi, ó ṣe nǹkan tí mo fẹ́ tèmi náà ò ní lè fi wò ta. Kódà nígbà tí mo fẹ́ gbẹmu báyìí lórí, olúwa mi gbẹmu báyìí lórí tẹ bá mọ ìyàwó mi nígbà náà. Àmọ́ nígbà tó ti wá di pé ní ó di tẹlẹ́sìn dé yìí, bí ìyàwó mi bá ní láàrin ọdún kan nínú oṣù 12 tí ń bẹ nínú ọdún kan, ìyàwó mi lè fi oṣù 9 tí ó fi gbààwẹ̀. Ó lè fi oṣù 9 tí ó fi gbààwẹ̀ tí ò ní jẹ nǹkan kan. Ṣebí nítorí tiẹ̀ náà ni. Torí ti tèmi ní kí ni? Torí tèmi ní kí ni? Tó o bá ti stop àwọn nǹkan tá à ń sọ ìgbéyàwó fẹ́ yàwó mi lé ọ. Má ṣe bẹ́ẹ̀. Olúwa mi, tí o bá ti lè yí padà olúwa mi, ẹ ṣèdájọ́ bó bá ṣe tọ́, bóyá ẹ̀yà wa ni o, àfi kó yí padà. Àwa yìí sábà yáyàn ní ilé ẹjọ́ yìí bí ó ṣe pé ká ṣe àtúnṣe bí ìgbéyàwó bí ó ṣe ní dàrú. Arábìnrin. Olúwa mi. Ọkọ yín ní tóun ọ̀fẹ́ ni pé kẹ́ ẹ máa fi gbogbo gbàgbà àwẹ̀ nítorí àìsàn ọ̀sà. Ó ní tóun ọ̀fẹ́ ni pé kẹ́ ẹ máa múra nímúra táwọn ẹbí àtọ̀rẹ́ ẹ̀hún tí wọ́n máa rí yín tó wọ́n máa gbójú sábí pé òun kọ́ lọ́kọ yín. Ó ní ẹ ti fi ẹ̀sìn ẹ ti sọ́dà pé kò mọ́ lè mú yín yangàn láwùjọ àwọn ẹbí mọ́. Olúwa mi, torí tiẹ̀ náà ni. Torí tèmi gbogbo kọ́ ló wàhálà ṣe tí yìí. mò ń ṣe torí tiẹ̀ náà ni. Kí nǹkan má bàa ṣe wá, kí ìgbéyàwó wa lè máa lọ bó ṣe yẹ kó lọ. Lẹ ṣe ń gbààwẹ̀. Torí ẹ̀ mo ṣe ń gbààwẹ̀ tí mo ṣe ń gbàdúrà. Olúwa mi, adàgbà bá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé sólúwa mi ta Ọlọ́run bá mi tá à ń sìn, ṣé bẹ́ẹ̀ náà ló ṣe rorò tó ni? Láàrin oṣù 12 kéèyàn máa fi bí oṣù 9, oṣù 10 fi gbà àwẹ̀. Ìdájọ́ mi nìyí. Ẹ padà wá sí ilé ẹjọ́, ẹ lọ bá àwọn àgbààgbà méjì nínú ìdílé kọ̀ọ̀kan yín tí wọ́n mọ̀ nípa ìgbéyàwó fífẹ́ yín. Ẹ jọ padà wá sí kóòtù ní ọjọ́ 9 oṣù 9 inú ọdún tá a wà yìí. Ṣùgbọ́n kó tó di pàwọ́ àgbé ìdájọ́ kalẹ̀, ṣé ẹ̀sìn sọ pé kí ìyàwó kó má ṣe ń tọkọ fẹ́? Ṣé ẹ̀sìn sọ pé kí ọkọ kó dí ìyàwó ẹ̀ lọ́wọ́ tó bá ń gbààwẹ̀? Ṣé ẹ̀sìn sọ bẹ́ẹ̀? Ṣé ẹ̀sìn wá sọ wípé ká fàṣejù sí i? Ṣé ẹ̀sìn sọ pé
kọ́kọ́ mọ́ rojú ìyàwó nítorí pé ó ń gbàdúrà ó dẹ̀ ń gbààwẹ̀. Báwo ni ọ̀rọ̀ ìdílé àti ẹ̀sìn báwo ni wọ́n ṣe fẹ́ dọ́gba tí ìmọ̀ ò bá dọ́gba? O ò dùn rí lójúmọ́ nítorí ìmúra rẹ nítorí pé o gbẹ̀sìn, ọkọ lòun fẹ́ fẹ́yàwó mi. Ṣé kárákùnrin yìí fẹ́yàwó mi ni àbí kárábìnrin yìí fi àdúrà tó ń gbà sílẹ̀? Ṣé tí ò bá gba àdúrà tó bó ṣe ń gbà yẹn, ṣé ọ̀nà wọn ò ní là? Ọkọ ò ní kó mọ́ gbàdúrà rárá o, ó ní kó mọ́ fàṣejù sí ni o. Ó nítorí pé ìwọ̀ntúnwọ̀nsì ní gbogbo nǹkan. Kó tó di pa padà wá sí kóòtù, kí lè ròyìn?